Ẹ kú dédé àsìkò yín gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹjọ yìí. A dúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ògo ni fún orúkọ yín o. A dúpẹ́ Ọlọ́run ìyanu nítorí ẹ ó fún wa ní oore ọ̀fẹ́ láti mọ̀ bí a ti ń dáhùn àwọn ìbéèrè tí ẹ bá bi wá lénìí, àti pé ọ̀rọ̀ tí ẹ ó rán sí wa lénìí kò ní dá wa lẹ́bi ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹtàlá oṣù kẹjọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹtàlá oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé nígbà tí Ọlọ́run bá béèrè ìbéèrè kan. Nígbà tí Ọlọ́run bá béèrè ìbéèrè kan. Àkósórí wa ni a ó mú nínú ìwé Jóòbù orí ìkejìdínlógójì ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ìwé Jóòbù orí ìkejìdínlógójì ẹsẹ̀ ìkíní dé ìkẹta, tí ó kà báyìí pé nígbà náà ni Olúwa dá Jóòbù lóhùn láti inú ìjì àjàyíká wá, ó sì wí pé, ta ni ẹ̀yin ti fi ọ̀rọ̀ àìní ìgbìrò sun ìmọ̀ ní òkùnkùn? Di ẹ̀gbẹ́ rẹ ní àmùrè bí ọkùnrin nísinsìnyí, nítorí pé èmi yóò béèrè lọ́wọ́ rẹ kí o sì dá mi lóhùn. Nígbà tí àwọn bíbélì kíkà wá nínú ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹrìnlá. Ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹrìnlá, tí ó kà báyìí pé, ó sì dé ibẹ̀ sí ibi òkúta, ó sì wọ̀ síbẹ̀, sì kíyèsí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá, ó sì wí fún un pé, kí ni wọ́n ṣe níhìn-ín Èlíjà? Òun sì wí pé, ní jíjowú, èmi ti ń jowú fún Ọlọ́run, fún Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì ti kọ májẹ̀mú rẹ̀ sílẹ̀. Wọ́n ti wó àwọn pẹpẹ rẹ̀ lulẹ̀, wọ́n sì ti fi idà pa àwọn wòlíì rẹ̀. Àti èmi, àní èmi nìkan ṣoṣo ni ó kù o. Wọ́n sì ń wá mi láti gbà kúrò. Ó wí pé, jáde lọ kí o sì dúró lórí òkè níwájú Olúwa. Sì kíyèsí, Olúwa kọjá, ìjì ńlá àti líle, ó sì fa àwọn òkè yíya, ó sì fọ́ àwọn àpáta túútúú níwájú Olúwa. Ṣùgbọ́n Olúwa kò sí nínú iná náà, àti lẹ́yìn ìjì náà ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run kò sí nínú ìṣẹ̀lẹ̀ náà, àti lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà iná. Ṣùgbọ́n Ọlọ́run kò sí nínú iná náà, àti lẹ́yìn iná náà ohùn kẹ́lẹ́kẹ́lẹ́. Ó sì ṣe nígbà tí Èlíjà gbọ́, ó sì fi agbádá rẹ̀ bo ojú rẹ̀. Ó sì jáde lọ, ó dúró ní ẹnu ihò òkúta náà. Sì kíyèsí, ohùn kan tọ̀ ọ́ wá wípé, kí ni ìwọ ń ṣe níbí yìí, Èlíjà? Ó sì wí pé, ní jíjowú, èmi ti ń jowú fún Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nítorí àwọn ọmọ Ísírẹ́lì ti kọ májẹ̀mú rẹ̀ sílẹ̀. Wọ́n sì ti wó àwọn pẹpẹ lulẹ̀, wọ́n sì ti fi idà pa àwọn wòlíì rẹ̀. Àti èmi, àní èmi nìkan ṣoṣo ni ó kù. Wọ́n sì ń wá ẹ̀mí mi láti gbà kúrò. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú nínú bíbélì kíkà wa fún tòní. Ọlọ́run bi Èlíjà ní ìbéèrè kan lẹ́ẹ̀méjì. Kí ni ó ṣe níbí? Èlíjà, kí ni òun ṣe níbí? Ọlọ́run kì í ṣe ẹlẹ́jọ́ wẹ́wẹ́ o. Bí o bá ti bi ọ́ ní ìbéèrè kan náà lẹ́ẹ̀méjì, o gbọ́dọ̀ ní ìdí. Ní gbogbo ìgbà tí Ọlọ́run bá bi ọ́ ní ìbéèrè, ìdánwò ni o. Nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùn-ún dé ìkeje, nígbà tí Jésù rí àwọn èrò yí padà, ó sì bi ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ibi tí wọn yóò ti rí oúnjẹ fún àwọn ènìyàn náà. Bíbélì sì fi kún un pé ìbéèrè náà wá láti dán wọn wò ni o, nítorí ó ti mọ ohun tí òun yóò ṣe o. Olùkọ́ni mọ ìdáhùn o. Ó kàn ń dán akẹ́kọ̀ọ́ wò ni o. Nígbà tí ó bá ń béèrè ìbéèrè nínú ìwé Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkeje, nígbà tí Ádámù àti Éfà jẹ èso àìtọ́, tí wọ́n sì sá pamọ́ sí ẹ̀yìn igi, Ọlọ́run tilẹ̀ rí wọn o. Síbẹ̀ ó béèrè, Ádámù, níbo ni ìwọ wà o? Nígbà tí Ádámù wí pé, a gbọ́ ohùn rẹ, ẹ̀rù sì bà wá nítorí àwa wà ní ìhòhò. Ó tún béèrè síwájú sí i, ta ni ó sọ fún ọ pé ìwọ wà ní ìhòhò? Ó sì mọ̀ tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n síbẹ̀ ó béèrè láti wo ohun tí wọn yóò sọ. Ó ṣeni láàánú pé wọn kò fẹ́ gba ẹ̀bi o. Nítorí náà wọ́n gba ìjìyà tí ó tọ́ sí wọn.
nínú ìwé Genesis orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta dé ìkẹwàá. Ọlọ́run bi Kénáánì ibi tí Ébẹ́lì wà. Nígbà tí Kénáánì wípé òun kò mọ̀, Ọlọ́run dáhùn, ohùn ẹ̀jẹ̀ rẹ̀ ti kígbe pè mí wá láti inú ilẹ̀ wá. Ọlọ́run mọ ibi tí Ébẹ́lì wà láti ìbẹ̀rẹ̀, síbẹ̀ ó sì bi Kénáánì ibi tí ó wà. Ó sì jẹ́ ohun ìbànújẹ́ pé Kénáánì kò tilẹ̀ tún sọ òtítọ́ rárá. Kéènì kò tilẹ̀ tún sọ òtítọ́ rárá. Nígbà tí Ọlọ́run bá bi ọ́ ní ìbéèrè, pàápàá nípa ẹ̀ṣẹ̀ kan tí o dá, dojúbolẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní béèrè fún àánú rẹ̀. Ìbéèrè náà wá láti dán ọ wò, láti wo bí ìwọ yóò ṣe ronúpìwàdà tàbí rárá. Tí ó bá jẹ́ pé ní ọ̀nà kejì, bí o bá ní ìbéèrè tí kò jẹ mọ́ ẹ̀ṣẹ̀ kan tí o dá, àmọ̀ràn mi ni pé kí o bẹ Ẹ̀mí Mímọ́ láti ràn ọ́ lọ́wọ́ láti dáhùn àwọn ìbéèrè náà o. Nínú Bíbélì kíkà wa fún tòní, Ọlọ́run bi Èlíjà ní ìbéèrè kan ní ẹ̀rẹ̀ méjì, ó sì dá lóhùn kan ní ìkan náà lẹ́ẹ̀méjèèjì. Mo gbàgbọ́ pé Ọlọ́run béèrè ní ìgbà kejì nítorí ó rí i pé Èlíjà yóò dáhùn yàtọ̀. Mo lérò wípé bí Èlíjà kò bá fi ìkanra dáhùn àwọn ìbéèrè náà, a kì í bá sọ fún pé kí ó fi àmì òróró yẹn ẹni tí yóò rọ́pò rẹ̀ nì. Nínú ìwé Ìsíkẹ́ẹ̀lì orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹta, Ìsíkẹ́ẹ̀lì gbọ́ o. Ọlọ́run bí egungun wọ̀nyí lè yè bí? N kò mọ̀ bí yóò ṣe dáhùn, nítorí náà ó ní Olúwa, ìwọ ló mọ̀. Àwọn ìbéèrè Ọlọ́run jẹ́ ìdánwò. Béèrè kí Ẹ̀mí Mímọ́ ràn ọ́ lọ́wọ́ láti dáhùn nígbà tí ó bá dé. Kókó ọ̀rọ̀: nígbà tí Ọlọ́run bá bi ọ́ ní ìbéèrè, ó mọ ìdáhùn tẹ́lẹ̀ o. Ó kàn ń gbìyànjú láti dán ọ wò, láti rí bí ìwọ yóò ṣe tán fún ìgbéga. Kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá Ayakóní ó kọrùn sí ti ní nígbà tí a máa pàdé ní ọ̀la. A kú iṣẹ́ ìsìn ní o. Ó dàbọ̀.